Àmì o, a kú bó ṣe ń lọ. Nǹkan máa ń bẹ o. Wọ́n tún ti gbé dé o. Wọ́n tún ti bẹ̀rẹ̀ o. Each time tí kábíyèsí bá sọ pé marriage ti end, kó máa lọ lé wọn. Kó yé pin òun lẹ́mìí mọ́. Enough is enough. Ó tán o. Ẹnu àná tí kábíyèsí sọ pé kí Dr. Lizzy sign divorce paper. Ó ti fẹ́ pin kábíyèsí lẹ́mìí. Kábíyèsí lòun ò ṣe mọ́. Tó gbé lọ sí court. Bóun ò ṣe mọ́ o. Ẹni tó bá fẹ́ yọlé ayé lẹ́mìí òun, kóun yá tètè yọ kúrò ní life òun lága. Ní kábíyèsí gbé Elizabeth lọ court lánàá. Ó ní gbogbo atrocity, gbogbo ìṣekúṣe, gbogbo wàhálà, gbogbo ìdààmú, gbogbo wàhálà tó ń fún Queen Naomi. Àánú Queen Naomi ṣe kábíyèsí lọ́pọ̀lọpọ̀ lánàá. Wọ́n ní kábíyèsí ní ọmọ èèyàn ṣàlélẹ̀. Kí ọmọ èèyàn délé òun ò ní la ojú òun lẹ̀. Wọ́n wá pa òun ní ìyàwó tọ́lọ̀ yàn fóun látọ̀run wá. Àbí irú túláàsì wo lélẹ̀? Ṣé èèyàn ṣe mistake? Lòun ṣe mistake, òun dẹ̀ ti gbà pé àṣìṣe òun ni. Irú òdẹ̀ ní ṣọmọ lọ́wọ́ òun mọ́, òun ò ní ṣe irú ẹ̀ mọ́. Ó ṣàánú wọn ni pé kí wọ́n wá jẹ díẹ̀ nínú ọlá òun. Ṣùgbọ́n wọ́n fẹ́ ká lọ́wọ́ kò. Ó pè wọ́n kí wọ́n jẹ, wọ́n fẹ́ ká lọ́wọ́ kò. Ṣó possible? Kò possible. Ó ní kábíyèsí wa Elizabeth tó tún ti fọkàn tán pé òun àti ìyàwó òun bóun tiẹ̀ fẹ́ lé gbogbo wọn lọ, òun máa retain Elizabeth torí ìyàwó òun ó nífẹ̀ẹ́ gidi gan gẹ́gẹ́ bí àbúrò ló ṣe mú mọ́ra o. Àṣé èṣù láàlú. Tẹ́ bá ń gbọ́ èṣù láàlú, aṣenibánidárò. Àṣé òun ni Elizabeth. Gbogbo ayé ló máa gba ti Elizabeth o. Ṣùgbọ́n ó ti fàyọ̀ fọ́. Ó ti di ọ̀tá sí ojú gbogbo ayé. Ọ̀nà tí kábíyèsí sọ pé ó lọ, kí kábíyèsí jáwèé fún pé kó máa lọ kó kúrò láàfin fóun. Òun ò fẹ́ mọ́, òun ò ṣe ìyàwó pẹ̀lú ẹ̀ mọ́. Ó ní awuyewuye gbogbo nǹkan tó fi ń yájú sí Queen Naomi. Òun náà ni gbogbo ìtàn tí à ń gbọ́ gbogbo rúmọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni. Ó tán each time tí kábíyèsí bá sọ pé òun ò ṣe mọ́, wọ́n á gbóyún oyún irọ́, wọ́n láwọn ti lóyún. Ṣé ẹ ti gbọ́ àbẹ́ ẹ ti gbọ́? Elizabeth lóun lóyún oṣù kan. Òun ò kúrò láàfin. Òun ò ṣe kábíyèsí láíláí. Òun ò tiẹ̀ lè kúrò láàfin yẹn torí oyún kábíyèsí wà ní inú òun. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ fún kábíyèsí pé àwọn alálẹ̀ pé wọ́n sọ wípé kí kábíyèsí má súnmọ́ obìnrin kankan láàfin yẹn mọ́ torí ewu ń bẹ lóko lóńgẹ́ fún rẹ̀ ewu ni. Pé kó má súnmọ́ wọn o. Kó má súnmọ́ wọn tó bá ní ẹ̀mí ara ẹ̀ lò. Tó bá fẹ́ ṣe rere ní ààfin yẹn. Tó bá fẹ́ kí ìjọba àwọn kó túbọ̀ gbòòrò, kó túbọ̀ tẹ̀síwájú, kó túbọ̀ máa ṣe dáadáa. Kábíyèsí kó fi wọ́n ṣe èèwọ̀. Kó má dé iwájú wọn, má dé sàkání wọn o. Èmi ò tiẹ̀ mọ̀ pé Elizabeth wà nù. Àṣé Elizabeth wà nù tí mo lérò pé bóyá kábíyèsí nífẹ̀ẹ́ bí ó ṣe nífẹ̀ẹ́ Naomi. Ó tán o. Ló bá lóun gbé oyún tí lóyún egbére. Wọ́n ní kábíyèsí ní ó ń tan ara ẹ̀. Oyè ń tan ara ẹ̀, ó ń dún rẹ̀ nú. Torí pé wọ́n ti ń dáṣà. Ẹ kúrò láàfin, tí wọ́n ti ní kán kúrò láàfin. Àwọn náà tún sọ pé àwọn lóyún, ẹ ti rí oyún tẹ́ fẹ́ fi táì kábíyèsí ìdáhùn. Kábíyèsí ní kò lè yà mí lẹ́nu. Bó pẹ́ bó yá, ẹ máa gbọ́ pé wọ́n á máa sọ̀sọkúsọ, wọ́n á máa ṣèṣekúṣe.
wọ́n á máa ṣe oríṣiríṣi wàá gbọ́ pé kinní kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́ ṣó ń láàsì ni ọlọ́run ló yẹ. Elizabeth tí gbogbo èèyàn ti ń ṣàdúrà fún nǹkan lọ́njọ́ Olúwa jọ̀ọ́ jẹ́ kóun náà ní ìpín tiẹ̀ náà ní ààfin tí gbogbo èèyàn ṣàdúrà fún tó ń fi tiẹ̀ ó ga jù ló bá tẹ̀lé pé ògbà tó fi lóyìn á ní ọpẹ́ o Jésù ṣe o Olúwa ṣe o Olúwa ṣe ẹ wo ibi tó yà sí ibi tí èṣù fẹ́ jọba nù ayé ẹ̀ ó fẹ́ jọba because amendment ó fẹ́ ní kí n sọ torí amendment lè wà kó ya títì tó bá ronú pìwàdà kán gbọ́n gbogbo nǹkan tó wà lára ẹ̀ dànù torí a gbọ́ pé tí tó ń ṣe Elizabeth báyìí kì í ṣe lásán wọ́n ń tọ̀ mẹ́ǹtì ẹ̀ gidi gan-an ni àwọn NRC ó ti lọ join wọn ló ń sọ̀sọ́kùsọ ló ń ṣèṣekúṣe káfí kó yà sọ fọ́nà kó yà tètè lọ fún deliverance kó yà sọ fọ́nà kó dáríjì o àfihàn bí àṣà àwọn Ìjẹ̀bú tí ò bá jẹ́ bẹ́ẹ̀ Elizabeth tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́rọ̀ lẹ́nu mi kó yà tètè sábà àwọn tó yẹ kó sábà kọ́ deliver ẹ̀ torí tó ń ṣe ẹ́ yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ń ṣàánú ẹ̀ pé kí ló dé sí ọmọbìnrin yìí kí ni ìwà tí ọmọbìnrin yìí wá mú wù lọ́sàn-án ọ̀gàn kí Ọlọ́run kó ṣàánú àwọn abiyamọ ṣó dà bẹ́ẹ̀ Ọlọ́run lóyún òun ti lóyún oṣù kan kábíyèsí ní kó yá tètè gbé ẹgbẹ́ àwọn oyún yín síwájú torí òun mọ̀ yín ẹ kàn fẹ́ máa fi ìkọkúkọ máa kọ́ òun lọ́rùn owó ẹni tó fún ẹ lóyún lọ síwájú òwò wà ní àwọn tí òun kì í súnmọ́ o láàfin gba oyún ẹ lọ síwájú wọ́n ti lérò pé kábíyèsí wọn kàn ṣiṣẹ́ pé àwọn olórí kábíyèsí wa nǹkan tó fi máa ń retain ara wọn sí ààfin nìyẹn ọgbọ́n tó tún lọ kọ́ lọ́wọ́ àwọn ìyàwó ẹ̀ ní àbí ìyáálé ẹ̀ ni wọ́n torí gbogbo ọ̀nà jọ wá sí ààfin nínú oṣù kan náà tán láwọn fẹ́ ọkọ ṣé wọ́n ṣe ń fọ́kọ nìyẹn ẹ rí ọkọ lọ́kọ gbogbo irú rọ́ọ̀ṣì bó àṣẹ iṣẹ́ ẹbí lè fẹ́ wá ṣe nínú ààfin iṣẹ́ ẹbí lè lérò pé ẹ fẹ́ wá ṣe fún kábíyèsí ó ba fáyà náà ṣé kò wá lẹ́yìn ẹ̀rẹ́ ni tẹ fẹ́ ẹ̀rọ ọkọ fẹ́ wá jẹ́ ọkọ Naomi torí ẹ̀ lọ́lọ́ ṣe sí àfin torí Naomi bó ṣe wà yẹn òun ni Ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti gba nǹkan ẹ̀ padà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ń ṣe rere lọ́wọ́lọ́wọ́ báyìí nílé kábíyèsí so kẹ má wulẹ̀ jápa tẹ má wulẹ̀ tanra yín ẹ̀yà bẹ́sẹ̀ yín sọ̀rọ̀ ká bèdè tà sí ẹni tí Naomi ti fà mọ́ra tó ti sọ pé eléyìí ló wá ṣẹ̀ṣẹ̀ wá tẹ́ porogodo wọ́n sọ pé wọ́n ní ọmọ orí bẹ́ẹ̀dì tọ́wọ́ kò sí ọmọ lẹ́lẹ̀ tí wọ́n ti gbé sórí bẹ́ẹ̀dì ó máa jábọ́ nígbàgbà ni torí lẹ́lẹ̀ yẹn ṣáà ni kì í ṣẹjọ́ Naomi náà kì í dẹ̀ ṣẹjọ́ wọn Ọlọ́run ọba mi ògbéni níjà tó kẹrù òbò níjà òun ló ń gbé Naomi níjà ìyẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yìn èèyàn mi ó jẹ wọn náà ti gbèdé oyún irọ́ tó máa ń gbé káàkiri wọ́n ní kí Maria jáde láàfin òun ti lóyún àdẹ̀gbẹ̀yìn ẹ̀ àṣírí ẹ̀ tú àṣẹ oyún fèèkì ni kí ló lóun jẹ́ Tóbi olóhùn lóyún àṣẹ oyún náà wá dà sí àní kẹyé tanra yín kẹ má máa dunra yín nú torí Ọlọ́run ò dùn yín nú ẹ̀yin lẹ fọ́ sára yín láti dunnú in as much tí ẹ bá ń fún Naomi ní hẹ́rẹ́gì tẹ́ ẹ fẹ́ kí Naomi kó rójú ráyè ní ààfin yóò lè gbà yín ilẹ̀kùn wà open ilẹ̀kùn kábíyèsí wà open ó wà ṣíṣó ní kálukú kẹ́ check out ọbí ṣẹbẹ́lẹ́ ní tẹ́lọ́rùn ni ẹ̀wọ̀ ńláńlá inú ọ̀la ńlá tẹ wá tó yẹ kẹ́ máa ṣe kíni
ẹni wá wá kú wá rírì kú rè òun náà lè ti ń rí owó ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ẹ má jà sọ̀rọ̀ ẹ jẹ́ kó mọ̀ ń wọ̀n bàbá yẹn ẹ bá share kẹ́ bá like kékeré bá fi tó kù sí comment section kẹ́ bá subscribe àbọ̀ Ọlọ́run adájú lórí wa lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ẹ ṣé gan ẹ bá share kẹ́ bá like kékeré bá fi tó kù sí comment section ẹ ṣé àbọ̀ Ọlọ́run adájú Jésù Olúwa wa àmín.